Yoruba nation. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. One nation fọ́wọ́nà ìyẹn àwa ò ṣe mọ́. Èyí tán fi one nation rẹwà jẹ́ ó tó gẹ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. A ti bá wọn ṣe one nation fọ́gọ́ta ọdún. Ṣe ni wọ́n ń fa wá sẹ́yìn àwa ò ṣe mọ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. Ológo ń bọ́ lófo rìn asọ́dọ̀ lófo. Ológo ni Yorùbá a ò bófo ṣe mọ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. Bá o mọ bí a ń rè a mọ bí a ti wá. Èyí a ṣe one nation tó ká padà sílé. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àṣà wa ò ṣọ̀kan, èdè wa ò ṣọ̀kan. Níṣe ni wọ́n so wà pọ̀ kan lè má rẹwà jẹ. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Aṣọ ẹran mẹ́ran tẹran kan fẹ́ lù kan pa. Àbá tètè pín wọn níyà kẹ́mi ó tó bọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àwa ló ń ṣiṣẹ́ owó àwọn ló ń lọ. Ìrẹ́jẹ yí papọ̀ ju àwa ò ṣe mọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ẹni fẹ̀sìn Fúlàní lè máa bá wọn lọ. Ní tèmi àti ilé mi àti padà sílé o. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta, ó lulẹ̀. A ò bá ṣubú ṣe rèrè àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kan ẹ̀yà gbé wá. Àtẹ̀ríba fún wọn tó wọ́n kó wa ń wọ́gbó. Oko ẹrú tó ń kó wa rè àwa ò lọ mọ́. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kan ẹ̀yà gbé wá. Láti ní wọn ní mọ̀sán wa ń mú kíkan. Dára wọn ni wọ́n mọ̀ ọ̀gbọ̀n bí yẹn ń jẹ wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kan ẹ̀yà gbé wá. Ilẹ̀jẹ̀ Ìgbòho tán fi láti pé kó kú. A ò bí sórin mẹ́jà ò káyà túká. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kan ẹ̀yà gbé wá. A ò ṣe one nation mọ́ a padà sílé. Sí Yorùbá nation ìlú olómìnira. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kan ẹ̀yà gbé wá. Yorùbá
nation ni àwọn kan ń takò. Èpè Awon níjà wọn ni mélèé sọ. Tẹ́ bá dẹrù Fúlàní ẹ ti dáràn. Wọ́n á pa kísà sí gbogbo yín o. Ìmáàmù ń sọ̀rọ̀ pé Yorùbá nation. Àfáà ń sọ̀rọ̀ pé Yorùbá nation. Ẹlẹ́sìn mìíràn kígbe Yorùbá nation. Àwọn aṣáájú Kristẹni kan dákẹ́ rọ́rọ́. Torí Fúlàní ò pànìyàn lójú wọn rí. Bí Fúlàní bá gbalẹ̀ yìí o ẹ orógo. Ẹ rántí Afghanistan pẹ̀lú Turkey. Wọ́n á gba Bíbélì lọ́wọ́ yín o. Wọ́n ń pọmọ Odùduwà ṣe lọ bá wọn dákẹ́. Wọ́n gbàgbé ìtàn Àfọ̀njá ní ìlú Ìlọrin. Bí Fúlàní bá gbalẹ̀ yìí wọ́n lè yí wọ̀gbó. Àgbà tí ó kẹ́hù sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ sáré. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta, ó lulẹ̀. Yorùbá nation ni kò ní lulẹ̀. Yorùbá nation wa kò ní lulẹ̀. Bàbá pòfẹ́sọ̀ wa kí tó yẹ o kò ní lulẹ̀. Bẹ́nìyàn bá ronú jinlẹ̀ ní ilé ayé, ìrìnsókè ìrìnsódò ọmọ ènìyàn. Ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé. Ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro. Kò wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ dọ́jà òkúta ní ilé ayé. Owó lọ́wọ́ là ń rèké o. Bírọ̀ bá lọ lógún ọdún kò fẹ́ kẹ́mọ́. Ìṣẹ́jú kan péré o, òtítọ́ yóò bá. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Ló máa lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan ni. Òtítọ́ yóò lékè dandan. Sáṣọ òtítọ́ ó wà á lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè. Fún ilé ìbí wa, kàgbéga, kàgbéga, kàgbéga fáyé rí. Ìgbàgbọ́ wa ní pé, bá ti bẹ̀rù làbọ̀.
yá ẹ ṣé mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV. Mo kí yín o ní gbogbo àgbáńlá ayé níbikíbi tẹ́ ti wọ Ọmọlúkà yín rèé tí ò pé méjì jẹ́jẹ́ kíra mi lénìí. Àwọn kan ló pẹ́ tí mo ti kíra mi láàsì bàbá mi kan ló pè mí lánàá Ọlọ́mọlúkà pẹ́ tó ti kíra rẹ̀. Èmi lọmọ ọlọ́kà àfòkútarì gidi gbógun jà, ọmọ arógun màsà, ọmọ arógun màṣojú, ọmọ òkòrókòró lógun sáàtì pákèrèkèrè lọtẹ, ọmọ ojúlógun kàdó bàkàkéyà, ọmọ akóyánbọdà màmú karabalẹ òṣèlú màmá bò kara udọwọ. èèyàn kí lápá bàbá kó mọ̀ ní ti yá, lápá ìyá mi náà èmi náà lọmọ ògìdán ògún mọ́ gàrà, àyàrànjẹ bí olóko ìyà. Ọmọ Jésù olùgbàlà, ọmọ adọ́sọmọdé gbàgbọ́n lọ́wọ́ ọmọ akin. Ọmọlúkà oríkì tó lágbára. Kàbírù Adéyẹyẹ káàbọ̀ sórí ètò God bless you. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní TikTok, ẹ̀yin tèmi ní YouTube, ẹ̀yin tèmi ní Facebook, mo kì í pé ẹ káàbọ̀ ẹ kú dédé àsìkò yẹn súnmọ́ bí ká bára wa sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá, mo ti kọ́ lórí ẹjọ́ dákun gbogbo ẹ̀yin olóríire ẹjọ́ ẹgbẹ́ ètò ilé ni ẹ̀rí pé ẹ pín Yorùbá pé ó ní ọmọ àlè ló máa ń rínú tí kì í bí, ọmọ àlè ládẹ̀ máa ń bẹ̀ tí ò kì í gbọ́. Yorùbá mọ̀ pé Yorùbá ṣé ẹ rí kí n tó lọ síbi tí mò ń lọ sòsé, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ bínú ó tó bẹ́ẹ̀ kẹ́ ẹ bínú ó jù bẹ́ẹ̀ lọ. Tán bá ní kéèyàn bínú ó yẹ ká sì máa wà lórí ìbínú wa. Tán bá ní kéèyàn bínú ó yẹ kí bàbá Akíntóyè wà lórí ìbínú. Wọ́n bá ní kéèyàn bínú faraya Sunday ọmọdé yẹn mo yẹ kó máa bínú lọ ní rẹbùtì. Wọ́n bá ní kéèyàn bínú bàbá Èkìtì yẹ kó faraya pé ìwọ lágbájá máa ń tiẹ̀ bá mi sọ̀rọ̀. Ṣùgbọ́n mo máa ń sọ kinní kan tí mo dẹ̀ fẹ́ kí gbogbo wa mọ̀ ní gbogbo ìgbà. Yorùbá nation ó tóbi ju ẹnikẹ́ni lọ. Yorùbá nation ó lè ta ẹ̀gbin sí ẹ. Yorùbá nation ó lè ta ẹrẹ̀ sí ẹ. Yorùbá nation ó lè ta ìwọ̀sí, ó lè ta sí ẹ lára, and that is why tó fi jẹ́ pé àwọn èèyàn pé ìjàngbara ni fẹ́ jà fẹ́ gbára ẹ. Ibi tó ti ń jà o lè fapá gún nǹkan, o lè forí gbá, o lè fẹsẹ̀ gún, o lè fàyà gbá, anything ló lè ṣẹlẹ̀. Gbogbo ìwọ̀nyí pátápátá òun làwọn ìwọ̀sí tẹ́ ẹ gbọ́dọ̀ kojú. Mo ti sọ láti bẹ̀rẹ̀, o lè já ìjà òmìnira, o lè jàjàngbara kó o má ní àwọn àdójúkọ lóríṣiríṣi. I have said this many times. And I want to assure all of you, ipe kó bó ti wù kó pẹ́ tó, no matter how far, how long it is, òtítọ́ yóò lékè dandan. Ẹrù bí àbùkàn dédé gbóni yẹn jáde ni. Orin tí mo play fún yín lẹ́ẹ̀kan rẹ̀ bí àbùkàn dédé gbé jáde ni. Ọlọ́run ni, ìmísí Ọlọ́run ni. Torí mo mọ̀ pé ìrìn àjò tí Dúpẹ́ Onítìrí àtàwọn ikọ̀ ẹ̀ tó jọ rìn nínú ìrìn àjò Yorùbá nation yìí tó ń da gbogbo ẹ̀rú mọ́ àwọn ọmọ Yorùbá lójú, mo mọ̀ pé kì í ṣe ìfẹ́ Ọlọ́run ni. Ìyẹn ni mo ṣe gbé orin yẹn wá, torí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ti fẹ́ tí ọkàn yín ti lọ. Téèyàn bá ń ja ìjà, èèyàn ò kì í bojú wẹ̀yìn. O ò gbọ́dọ̀ sọ pé ó sún mi, o ò gbọ́dọ̀ sọ pé ó rẹ̀ mí. Òun ni mo ṣe gbé orin yẹn tọ́lọ́run ṣe mí sí mi, torí yẹn fi jáde wípé bí ènìyàn bá ronú jinlẹ̀ nílé ayé, ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn
ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú, òtítọ́ ní ń gbé ní, ìkà kì í gbé ní. Ṣé mo fẹ́ lówó, mo fẹ́ lọ́mọ òní ilé ayé, ìyẹn ló fẹ́ mú kó o sọ lé ọlá àdàhoro, o wá fẹ́ sọ ilé ayé dàwá ìlọ, o máa ṣe o. Òtítọ́ ní gbé ní, ìkà kì í gbé ní. Mo wá parí orin yẹn, mo ní yóò máa lékè dandan, yóò lékè dandan, òtítọ́ yóò lékè dandan. Mo sì tẹ́mi rí, mo rí Ọlọ́run fi hàn mí ni mo dẹ̀ tẹ̀lé. Òtítọ́ máa lékè no matter what. Ẹ dẹ̀ ti fojú yín rí pé òtítọ́ ti ń lékè. Ọlọ́run wá sọ pé òun máa jà fún wa. Ó ní Akíntóyè máa wòran, má sọ̀rọ̀. Sunday Ọmọdéyẹmọ máa wòran, má sọ̀rọ̀. Ọmọlúkà Fọwọ́dára máa wòye. Ó ní máa jà. Ó lótìtọ́ á lékè. Ọlọ́run wá sọ fún yín pé mo ti ń jà fún yín, ẹ̀dẹ̀ rí Ọlọ́run ń jà fún yín. Ó wá fẹ́ sọ fún Ọlọ́run pé Ọlọ́run mo tó jà àmì gbè. Tọ́lọ́run bá ń ja ìjà ẹ, ó ní òun ò gbéni níjà, kẹ́rù kó ba oníjà. Wọ́n wá máa sọ fún Ọlọ́run mi ò rẹ́ tó báyìí kẹ́. Kí lẹ tí ì rí? Tó yẹ kó rí bẹ́ẹ̀ lóhun ronú pìwàdà. Ó lóhun bẹ́ẹ̀ ó sun ẹkún, bóyá lórí irọ́, bóyá lórí òtítọ́, ó sun ẹkún. Ó ní àfi kí ìṣẹ̀dá Sunday Igboho dáríjì mí, àfi kí ìṣẹ̀dá bàbá Akíntóyè dáríjì mí. Ẹ̀yin kan wá ń gba ìyẹn, wá ń pariwo pé kò sí tó jọ, a lè dáríjì, a lè ṣe. Ẹ̀yin lọ́lọ́run tó lọ fọwọ́ tọ́ ọlọ́kùnrin. Ẹ̀yin lọ́lọ́run tó fi ọwọ́ tọ́ ọkùnrin ní pé ó ti ṣìnà. Lóòótọ́ ó lè má ì tí ì jẹ́ pé kúkúndú ikú ẹ̀, ṣùgbọ́n ẹ̀yin kọ́ lọ́lọ́run tó fẹ́ ṣe iṣẹ́ ibẹ̀ yẹn. Ọlọ́run mọ tó ń ṣe. Ọlọ́run wá mọ tó ń ṣe o, tí gbogbo rẹ̀ yóò fi dára. Ó mọ tó ń ṣe. Ẹ má mú Ọlọ́run ní ọ̀bọ. Mo ń sọ, mo tún sọ. Kò sí ẹni tó bá wo ohun tí ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ṣe kò ní fẹ́ gbà náà. That is why I'm so different from many other people. Mi ń gbéyàn sínú. Mi tí n bá bá ẹ jà instantly, mo ti jà, ó ti tán náà nìyẹn. Mo dẹ̀ ti forgive ẹ, mo ti kúrò lórí ẹ̀ nìyẹn tó bá ti dáríjì ẹ. Ṣùgbọ́n mo gbàgbọ́ pé ẹ̀san kò gbóògùn láyé. Kódà bọ́lọ́run bá dáríjì èèyàn, ìyẹn ò sọ pé ẹni yẹn ò ní jẹ ìyà ẹ̀. Ẹ jẹ́ ká lọ sínú Bíbélì. Ẹ̀yin tẹ́ jẹ́ ẹ bá mi pín kíní ẹ̀ pín ẹ̀yin tèmi ní YouTube, Facebook, ẹ bá mi share, please, God will bless you. Olúṣọ̀gá Ẹniọlá kò ní bàjẹ́ fún èèyàn mi pàtàkì. Ẹ̀yin tẹ́ ń wò mí nínú TikTok, mi ò rọ́wọ́ yín o, ẹ bá mi pẹ́. Ẹ jẹ́ ká wọnú Bíbélì lọ. Dáfídì nínú Báíbù, Ọlọ́run ló yàn án, ẹni tọ́lọ́run nífẹ̀ẹ́ sí ni. God loves him so much. To understand, Ọlọ́run pè ní ẹni bí ọkàn mi. Gbogbo ìrìn Dáfídì gbogbo ẹ̀ ló wu Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì jẹ́ ká mọ̀ dájú pé Dáfídì a máa ṣe Ọlọ́run lóòrèkóòrè. Dáfídì ń ṣe Ọlọ́run, ṣùgbọ́n mo bó ṣe tu Ọlọ́run lójú. Ó wá tó àkókò kan, Dáfídì ṣe àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá. Ọlọ́run wá sọ fún yín pé wá Dáfídì, fún ìwà tó hù yìí, nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ sí ẹ. Dáfídì ó ṣubú lulẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní sun ẹkún sí Ọlọ́run. Ó sunkún sí Ọlọ́run pé wọ Ọlọ́run o, lóòótọ́ mo ṣẹ̀ sí ẹ. Kì í wá ṣẹ̀ṣẹ̀ lé nìkan, mo tiẹ̀ ti ṣẹ̀. Láti inú ìyá mi mo ti ń ṣẹ̀ sí ọ. Mo tún dàgbà tán, mo tún ń ṣẹ̀. Ìwọ Ọlọ́run, ó bẹ̀rẹ̀ sí ní bẹ Ọlọ́run, ó tu Ọlọ́run lójú, ó kọrin, ó ní Ọlọ́run, ó tu Ọlọ́run. Ọlọ́run wá wò títí. Ó ní òkè, mo dáríjì ẹ́, ṣùgbọ́n kì í ṣe pé ò ní jẹ ìyà ẹ. Wàá jẹ ìyà yẹn. Ọmọ
tí obìnrin yẹn bí fún ẹyin ikú ló máa pa ó máa kú o. Number one. Number two, idà ò ní kúrò nínú ilé ẹ o. Títí tí Dáfídì fi kú kò ní ìsinmi nínú ilé ẹ. Ìyẹn ò sọ pé kò síbẹ̀ Ọlọ́run nífẹ̀ẹ́ kò dẹ̀ fi Ọlọ́run sílẹ̀. Ṣé ẹ fẹ́ sọ pé Ọlọ́run ò dáríjì Dáfídì ni? Ọlọ́run dáríjì, ṣùgbọ́n ẹ̀san iṣẹ́ tó ṣe ó pàpà jẹ́. Ẹ jẹ́ ká ní àròjinlẹ̀. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? And others, tá a bá kọ̀ tẹ́ ẹ ní rárá, ẹ̀yin tẹ́ ẹ ń bínú ọ̀pọ̀lọpọ̀ ibẹ̀ sí ní pé bàbá Èkìtì, ẹbẹ̀ sí ní pé lórúkọ rárá o. Ẹ má pe ọkùnrin ọlọ́kùnrin, ẹ má pe ní ẹlẹ́ni. Tí wọ́n bá ní kán bínú jùlọ, ṣé bàbá Èkìtì ni ò yẹ kó bínú ni? Ṣé bí ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ló bọ́ sórí prógrámù ẹ̀ tó sọ wípé bàbá Èkìtì ló lọ́jọ́ mọ́tò ọlọ́pàá? Ṣó yẹ kí bàbá Èkìtì kí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni? Ṣùgbọ́n tá a bá ro bí tá a ń lọ, tá a mọ ń tá a gbé dání, àti ẹ̀ ní wo tẹ́nikẹ́ni fẹ́ ṣe. Ẹni bá dẹ̀ ti ṣe ó ti lọ náà nìyẹn, ibi tá a ń lọ la máa kọjú sí. Mo sọ̀rọ̀ kan fún yín, àṣírí ni mo sọ, ẹni yẹn ò ní láìkí ẹ̀ tí máa sọ jáde ni. Ìkan gbòógì nínú wọn, ó ti mẹ́sẹ̀jì mi, ó wà lọ́wọ́ mi. Ìtìjú pé tóun bá jáde tóun sọ̀rọ̀, kí lóun máa bá bọ̀ níbẹ̀ ni òfin lè sọ, ni òfin jáde. Tẹ́ ẹ bá wá tún tẹ́kì gbogbo ilé tẹ́ tẹ́kì ẹ̀, tẹ́ bẹ̀rẹ̀ sí ní ilé sọ́mọ́, ó bá yé jẹ́, ó bá jáàmù kó bá nǹkan jẹ ni. Kẹ́kọ̀ọ́ majority àwọn tó wà níbẹ̀ kan fẹ́ padà. Má jẹ́ kí sọ pé tó bá padà gan wọ́n máa dàsá gidi, wọn ò ní jẹ́ wá. Á dẹ̀ máa bá iṣẹ́ yìí, á máa pàṣẹ yìí, á máa bá ìrìn àjò yìí jẹ́. Ṣé sọ yẹ kó bẹ́ẹ̀ ṣe kò fi mí wọ́lẹ̀ ni kò bú mi ni, kò ṣẹ́pè ni. Níwọ̀n ìgbà tí Ọlọ́run ti là á lójú tó ti ríran pé àṣìṣe lòun fi tẹ̀lé tóun fi tẹ̀lé dúpẹ́. Ẹ forgive ẹ. Ẹ gbọ́ mi. Ẹ forgive, ó ní dárí ẹ̀ṣẹ̀ wa di àwa o. Báwa náà ṣe ń dáríjì àwọn tó bá ṣẹ̀ wá. That is to say, tó o bá dáríjì àwọn tó ṣẹ̀ ẹ́, Ọlọ́run lè má dáríjì ẹ o. That is me for you. Bó o bá kọ̀ tó o dáríjì àwọn tó ṣẹ̀ ẹ́, possibility wà k'Ọlọ́run má dáríjì ẹ. Ṣùgbọ́n ìtawà tí ẹ̀ ń sọ fún yín ni wípé you can forgive. Ní kẹ́ ẹ gbàgbé ní tó ṣe. Tá a bá sọ fún yín pé kẹ́ ẹ má gbàgbé ní tó ṣe, ó yé eyín ẹ̀yin tẹ́ ẹ jẹ́ amòye, tẹ́ ẹ jẹ́ àgbàgbà. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbàgbà tó yé tí n bá ní forgive but don't forget. Ó yé eyín, mi ò ní láti fi gbogbo ẹnu sọ̀rọ̀. Gbogbo wa la mọ̀ pé ìdí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣe, ó burú jáì. Ọ̀rọ̀ pọ̀ nítorí afẹ́fẹ́ láti lè máa sọ gbogbo ẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá wá parí gádélẹ̀ pé láyé kò jọ, máa garanti yín. Ẹ̀yin lẹ́ mọ̀, ọmọbìnrin yẹn ní ẹnu tó dùn, sugar coated mouth. Gbogbo àwọn tó tẹ̀lé bàbá Akíntóyè tó gbàgbọ́ nínú Sunday ọmọ Adéyẹmọ, ó kó gbogbo wọn lọ pẹ̀lú ẹnu dídùn, ó yí gbogbo wọn lẹ́yìn, ó yí wọn. Gbogbo yín lẹ́mọ̀ kí ló stop majority kan tá à ń ṣe, torí pé gbogbo àwọn tó gbàgbọ́ tó tẹ̀lé olóyè wọ́n rọ́ gàràrà wọ́n tẹ̀lé Onítìrí lọ. I have said this many times. Ipe àbúrò ìyá tèmi tó jẹ́ pé ó máa ń gbé mi gẹ́gẹ́ báyìí ni mo di ọ̀tá fún nítorí Onítìrí. Bẹ́ẹ̀ ni mo sọ àìbá kí wọ́n sọ fún yín àbúrò ìyá mi ìfẹ́ dárúkọ ẹ̀ lórí afẹ́fẹ́ ni. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé bá a ṣe ríre tó dẹ̀ jẹ́ pé nítorí Onítìrí tí gbogbo ẹ̀ dẹ̀ wọ́n dá di ọ̀tá wọn. Ókè, tá a bá wá ń bá ìrìn àjò yìí lọ, gbogbo àwọn tá a sọ iṣẹ́ rò bá nílò wọn ni, a nílò gbogbo wọn. Tí iye wọn bá sọ sí tó bá rí wípé ibi táwọn gbà lọ ọ̀dọ̀ ìparun ni tó wá fẹ́ padà, ẹ wà ní kò sí tó jọ bẹ́ẹ̀. Count me out. Èmi ò ní kí abáṣe yẹ kó rí bẹ́ẹ̀ jà mọ́ ní tèmi. Tó bá lóun ronú pìwàdà, mo ti sọ fún yín, ọlọ́gbọ́n ló máa yé, ọ̀mọ̀ràn là mọ̀. You have to forgive. Àṣẹ Ọlọ́run ni. But you may not forget it.
that is Ọlọ́run mọ bó ṣe ń ṣe nǹkan yẹn. Ọlọ́run mọ bó ṣe ń ṣe é. Mo ń sọ eléyìí fún yín ni kẹ́ ẹ lè mọ̀. Ṣé àlàyé bèbí dẹ̀ ń ṣe lọ yìí kẹ́ jẹ́ kọ́rọ̀ bí kó túbọ̀ yé eyín sí i. Ẹ̀yin lẹ mọ̀ gravity àbí báwo ni ṣe ń pè é level ìbàjẹ́ tí Dúdúpẹ́ tó ṣe tó cause. Mo ń sọ fún yín sí ní ìfẹ́ dárúkọ ọjọ́ tèmi àtẹni ẹ bá ti wá sọ ọ̀rọ̀ dé level kan tó ronú ẹ̀ délẹ̀ máa sọ fún pé tó bá mí ní business lọ sọ̀rọ̀ síta. Ṣe ọdún náà tí ẹ gbójú ẹ jáde, ṣe ọdún ò jẹ́ káwọn èèyàn gbọ́ ohùn ẹ kó sọ pé èmi lágbájá ló sọ̀rọ̀. Wọ́n wà bẹ́ẹ̀. Mo sọ̀kan fún yín l'Amẹ́ríkà. Mo dárúkọ ẹ̀ fún yín. Amẹ́ríkà ló wà. Ara àwọn igi lẹ́yìn ọgbà Dúpẹ́ ni. Mo rí tó kọjáde tó sọ pé o lè pọ́n bẹ́lẹ́ ni Dúpẹ́. Ó kọ́ mo rí. Ara àwọn kì í ṣèyàn yẹpẹrẹ o. Ara àwọn àgbààgbà tó tí mo lè ó gbẹnu mi láti sọ pé ara àwọn tí mo kọ́kọ́ gbé Dúpẹ́ lé lọ́wọ́ ńgbà tó dé ni. Okay, kírun wọ̀nyẹn báyìí kó tẹ̀ wá rò pé a ní choice than to go back to Baba Akintoye tó ti lead wa tẹ́lẹ̀. So ẹ wá sọ pé kan get out, kan get out. Òfin tó de àwọn yẹn pé kẹ́ dáríjì wọ́n, òfin yẹn ló dè yín pé kẹ́ dáríjì só yẹ kó níbẹ̀ tó bá sọ pé kẹ́ dáríjì òun. Kó tó di pé só yẹ kó níbẹ̀ fúnra rẹ̀ kó tó di pé ìjà ṣẹlẹ̀. Kò sí kankan nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó jẹ́ obìnrin tí mò ń pè. I don't have business with any one of them. Àwọn tó bá pè mí fúnra ara wọn torí pé mo wà nínú Nàìjíríà. I don't come. Mi ò dẹ̀ ráyè. I don't bloody care. All I am after is Yoruba nation. Àìmọye ewu, àìmọye ìwọ̀sí, àìmọye ẹ̀gàn nítorí ọ̀rọ̀ Yorùbá yìí. Ó dẹ̀ tẹ́ mi lọ́rùn torí kí n tó wọnú ẹ̀. Mo ti mọ̀ yín pé màá kojú àwọn nǹkan bí eléyìí. Mo understand ó yé mi. Ó kàn jẹ́ pé ẹran ara ò ní ṣaláìsí ẹran ara ń gbà míì ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó lè fẹ́ ja ìjà òmìnira freedom fight kó lóò ní kojú àwọn nǹkan lọ́nà wá kojú ẹ̀. Èmi ti mọ̀ and I prepared myself for it. That is why jẹ́ fi gbé ọ̀pọ̀lọpọ̀ kò tiẹ̀ jọ mí lójú. Tí ìbá ṣe Dúpẹ́ yìí ló sọ mí dẹni tó ń búyàn nínú ṣoṣo. Ẹ̀yin tẹ́ ti tẹ̀lé mi tipẹ́tipẹ́ ẹ bá mi testify ẹ sọ bóyá mo parọ́ or not. Dúpẹ́ ló sọ mí di ẹni tó ń búyàn tí mo bẹ̀rẹ̀ sí ní bú tí mo bú tó yẹ kó rí bẹ́ẹ̀ fúnra ẹ̀ pé ìkà mi. Tí ìbá ṣe Dúpẹ́ ẹ̀yin fúnra yín mọ̀ pé mi ò bú anybody rí kò kàn mí. Má ojú ọ̀run ni ó tẹ́ yẹ fò láì farakanra ìjà kan là ń jà ìwọ ló mọ bó ṣe fẹ́ gbọ̀nà tiẹ̀ gbà máa jà lọ bí ó ṣe wù mí ni mo ṣe ń jà tèmi lọ. Yorùbá nation yìí ló jẹ èmi lógún. And I can guarantee every one of you wípé eléyìí téèyàn fi ń jùyàn lọ Bàbá Akíntóyè àtọmọdé yẹn mo ti fi hàn wọ́n ti tú ẹ̀. Gbogbo bó ṣe bú bàbá òun tó bó ṣe sọ̀rọ̀ tó bó ṣe ta gbogbo ojú tápá tó bàbá ò jáde síta ní ọkàn kó sọ pé orí yín bàjẹ́. Nígbà mo dọ́dọ̀ bàbá tún sọ fún mi pé ọmọ mi ni wọ́n ìtàn ṣe ni òye wọn. Wọn ò mọ̀ ní tó bá mọ̀ wọn ò ní gbàbẹ̀ lọ. Ìtàn pé mo rí ẹ̀kọ́ gidi kọ́ lára bàbá yẹn kí lẹ tún wá. Ọlọ́run jà fún ẹwu ní kò tó. Ọlọ́run gbèjà ẹjà olóòótọ́ jà á jà fúnra ẹ̀. Tí ẹ rí ẹ jẹ́ kí n sọ many things fún yín dẹ́mọ̀ nípa Dúpẹ́ nǹkan mẹ́ta ni Dúpẹ́ fi mú àwọn ọmọ Yorùbá mọ́lẹ̀. Ọ̀tẹ́rí woman yẹn wọ́n ti sọ pé pẹ́tẹ́ ti ń lò fún àwọn iṣẹ́ burúkú bẹ́ẹ̀. Ìgbà tí wọ́n fẹ́ fọ́ Yorùbá nation àgbọ̀ ó láwọn tó gbéṣẹ́ ìgbà tó fẹ́ fọ́ OPC ó láwọn tó ń ṣe iṣẹ́ yẹn Dúpẹ́ ni wọ́n pè tán gbéṣẹ́ tactics tó lò l'OPC ló wá lò láàrin wa àwa là fúnra wa là mọ̀. Wọ́n ní bójú bá farabalẹ̀ a rí imú ẹ farabalẹ̀ lórí ọ̀rọ̀ sórí ẹ̀kọ́ níbẹ̀ ẹ rí imú yìí. Dúpẹ́ gbéra gbàrà ó wọnú OPC lọ ó mú OPC ó gbé àkàlábálá ó gbélé ó bẹ pa ó gé dànù ni.
bàbá oníbàbá tó ń darí ẹgbẹ́ tẹ́gbẹ́ yẹn dẹ̀ fi mọ̀ kan ṣe tí wọ́n jọjọra ń ṣe jẹ́jẹ́ tí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ gbọ́rọ̀ sí bàbá lẹ́nu tí ò sí wàhálà. Dúpẹ́ dé ògbérọ́ tó irú irọ́ tó fabricate bí Yorùbá nation ó fabricate ẹjọ́ oníbàbá fáṣe wọn ni wọ́n ti gbowó. Oníbàbá ti gbowó like joke ó tu ẹgbẹ́ yẹn fọ́ká ọkọ̀ sọ́nà bíi mẹ́ta. Wọ́n pẹ́ bí OPC ṣe dá nǹkan tó túká dé ní ìlú yẹn. Iṣẹ́ ọwọ́ Dúpẹ́ ni òye ni òye wa àwa náà mọ̀. Listen ẹ̀yin èèyàn mi nǹkan mẹ́ta sẹ́ẹ̀ ní Dúpẹ́ ló fi tàn àwọn ọmọ Yorùbá. Ó ti mọ̀ wá dáadáa nílẹ̀ Yorùbá pé àwọn weakness wa nìyí weakness yẹn ni Dúpẹ́ gbà wọlé sí àwọn ọmọ Yorùbá lára. Wàláhì ẹ̀yin lẹ káàfúrá ní èmi fúnra mi gan ojú mi fọ́. Ìdí ni wípé ìrònú mi ni pé let us win this ká win ilé ṣé bí ọjọ́ lọ́jọ́ tí mo gba yunifásitì Ìbàdàn lọ tí mo lọ bá àwọn professor sọ̀rọ̀ pé ẹ ń wòran ṣé tára ò bá rọ okùn ara lè rọ ẹdìyẹ ni. You must try your best, you must put your effort ká lè rí Yorùbá nation yìí gbà. Ọjọ́ tí mo ń sọ yìí bàbá Akíntóyè was aware of it nígbà tí 16 professors tí gbogbo wọn dẹ̀ ready tó sọ pé àwọn fẹ́ ja ìjà àwọn fẹ́ wá. Ìgbà tí Dúpẹ́ dé tó dá gbogbo ẹ̀rú ní gbogbo wọn làwọn kan wọ́n pé this is not a serious issue. Bàbá Akíntóyè wà live. Tèmi ni pé kí n ti rò ó ipe òde kí ló lè contribute ó yá two head is better than one gẹ́gẹ́ bó ṣe sọ ìwọ mú tiẹ̀ wá kẹ́ni mú tiẹ̀ wá ká jọ rò ó papọ̀ kí ni ká ti ṣe ká tún tẹ̀síwájú. That is my belief. Ìdí Dúpẹ́ fi jẹ mí nìyẹn. And I can assure all of you ipe Dúpẹ́ nǹkan mẹ́ta tó já weakness ọmọ Yorùbá ni Dúpẹ́ fi wọlé sáwọn ọmọ Yorùbá lára. Àwọn òde fúnra nǹkan mẹ́ta weakness wa. Ìkíní nínú ẹ̀ òun lẹ̀mí mímọ́ religion ẹ̀sìn. Ẹ̀mí mímọ́ ló sọ fún mi. Àwọn ìyá aládùúrà ìtọ́ dùn mí nípa àwọn ìyá kan wà tó tẹ̀lé wọn kiri tó ń pera wọn ní ìyá aládùúrà. Ẹ̀mí mímọ́ yẹn ò lè sọ fún yín kó fi Dúpẹ́ hàn yín pé this is evil woman. This is evil. This is the wife of Satan. Kò fi hàn yín ẹ̀dẹ̀lẹ́ ń sin Ọlọ́run. Ọlọ́run tèmi mọ̀ Ọlọ́run ò kì í ṣe bí Ọlọ́run ò kì í ṣèkà. Ọlọ́run ò dẹ̀ kì í gbé níbi rúdurùdu. Ọlọ́run tí mo mọ̀ kò ní ránṣẹ́ pé máa lọ bí kan kó lọ dábẹ̀rú. Nínú Bíbélì tèmi kà níbi tí mo ka Bíbélì mi dé kò síbi kíbi tọ́lọ́run ti sọ pé lọ dábẹ̀rú. Yàtọ̀ sí tó bá sọ pé ẹ lọ jagun o. Ẹ lọ ẹ jagun ọ̀tọ̀ ni. Ṣùgbọ́n ibi tó tòrò kọ́lọ́run sọ pé lọ kó o túbẹ̀ ká mi ò rí kárí nínú Bíbélì o. Tó bá wà ẹ sọ fún mi mo fẹ́ mọ̀. Tó bá wà mo fẹ́ mọ̀. Dúpẹ́ gbé ẹ̀sìn ó ti mọ pé gbogbo ìran ọmọ Yorùbá ti gba ẹ̀sìn látàsódì. Ẹlòmíì tó bá ti lọ ọ̀rọ̀ chọ́ọ̀chì pẹ́lẹ́pẹ́lẹ́pẹ́lẹ́pẹ́lẹ́pẹ́lẹ́pẹ́lẹ́pẹ́lẹ́ kò tún mọ ẹni tí mọ́. Ìyẹn ò dẹ̀ sọ ó lè rí ìjọba Ọlọ́run torí lílọ chọ́ọ̀chì ẹ̀. Kò ìyẹn kọ́ ló fẹ́ dífá òun kọ́ ni visa tó fẹ́ fi wọ ìjọba Ọlọ́run paradise never. Tó o bá kùnà láti ṣe àwọn nǹkan tí Ọlọ́run là sílẹ̀ pé kò fẹ́ràn ọmọlàkejì ẹ gẹ́gẹ́ bí ara ẹ pé fẹ́ràn ọmọlàkejì ẹ kò dẹ̀ fẹ́ràn Ọlọ́run. Tó o bá kùnà láti ṣe o bá máa kú sí church o ò lè rí ìjọba Ọlọ́run wọ̀ ó dá mi lójú ni. Ẹ bá mi pín kínní ẹ bá mi ṣí ẹ. Listen ó gba ẹ̀sìn tó bá máa sọ̀rọ̀ fún yàrá ẹ̀mí mímọ́ ló rán mi ẹ̀mí mímọ́ ló rán mi àkọ́kọ́ tó fi mú gbogbo àwọn ọmọ Yorùbá nìyẹn. Wọ́n ní eléyìí ìránṣẹ́ Ọlọ́run ni ó gba Ọlọ́run gbọ́ ó ṣe 90% àwọn ọmọ Yorùbá tí wọ́n rìn ìrìn àjò Yorùbá nation yìí 90% àwọn tó jẹ́ Christian àwọn obìnrin nínú wọn ló jẹ́ pé wọ́n gbàgbọ́ nínú ẹ̀mí mímọ́ kọjá ẹni ọ̀dà kì í lọ. You can testify to it tí n bá parọ́. Gbogbo yín lẹ mọ̀. Dúpẹ́ ó lò fún yín tó bá sọ̀rọ̀ lọ aṣọ sẹ́yìn á ní ẹ̀mí mímọ́ ló rán mi ẹ̀mí mímọ́ ló sọ bẹ́ẹ̀. Èyí dẹ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ pé ẹ̀mí mímọ́ ló rán ẹ̀dẹ̀ ń ṣe gọ̀ọ̀gọ̀ ṣú òdìdà rẹ̀ adẹ̀ ń tẹ̀lé adẹ̀ gbọ́ àgbà. Kò sí tó dùn mí ju wípé
gbogbo nǹkan tí Dúpẹ́ jáde tó sọ fún yín pé òun ṣe gbogbo ẹ̀ ní ẹ̀yìn ọmọ Yorùbá lẹ́ ti gbé gbèsè lé lórí. ṣùgbọ́n ó dé ó sọ fún yín pẹ̀lú mímọ́ ní kò ń ṣe bí eléyìí inú yín dùn. ọ̀pọ̀lọpọ̀ àpọ̀dà kan fẹ́ sọ̀rọ̀ ó ní ṣe bẹ́ẹ̀ ti ṣe petition tẹ́ ẹ̀ rí ṣe ẹ̀gọ̀ ni tí ìbá ṣe pé ẹ̀gọ̀ fẹ́ ponú ẹ̀ ní sọ̀rọ̀ statement yẹn jáde lẹ́nu torí pé kì í ṣe Dúpẹ́ ló ṣe petition gbogbo ọmọ Yorùbá ló ṣe èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò mọ ipa tí mo kó ni mi ìmọ̀ṣẹ́ tí mo ṣe ni ó lóye àwọn èèyàn tí mo gbà more than 50 people tí mo gbà tó bá mi ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ petition tí mo sanwó fún for 1 good month tàbí ń ṣiṣẹ́ ọ̀rọ̀ petition kiri ó ṣojú ẹ̀ nígbà yẹn náà tí màá ṣe fídíò call dárí wọn níbi tó ti ń ṣiṣẹ́. The same thing ní bàbá Èkìtì ṣe many people like that káàkiri ẹ wá ponú ṣèbí rí petition ṣe Dúpẹ́ dé ó ṣe orí yín ló fọ́. petition tá a ní plan tó fẹ́ lò tí bàbá ti sọ pé léyìí la máa kéde tí gbogbo àgbáyé máa gbọ́. petition yẹn ẹni tí bàbá sọ fún pé kó ṣe tó design yẹn èmi ni wọ́n rán sí Lámìdí ni òun ló ṣe yágbóyájú tó ń pè ní yágbóyájú òun ló ṣe Yorùbá àti kí ló lọ ṣé kí ló lọ ni àbí kí ló ṣẹlẹ̀ kí ló lọ apps tó ti ń chat tó dàbí WhatsApp fún Yorùbá tó pè ní kí ló lọ àti Yorùbá tó dàbí Facebook Dubai ló wà ICT expert ní gúrù ní wọ́n pe mo ní bàbá fẹ́ báyìí mo dẹ̀ kọ̀dé tó wọ́n ti bàbá wọ́n dẹ̀ jọ sọ̀rọ̀ bàbá dẹ̀ sọ fún pé go and design a petition tó dáa I need to be 5 million people láti vote ó dẹ̀ ṣiṣẹ́ yẹn ó pè mí gàtí ó wà láyé pé mo ti parí ẹ̀ mo tún kọ̀nẹ́tò wọn àti bàbá pé bàbá ó yá bá bàbá sọ̀rọ̀ bàbá ní òkè ọjọ́ báyìí a máa gbé jáde nígbà tí Dúpẹ́ dé bàbá ní láti sọ fún bàbá yẹn pé kò nídìí mọ́ pé eléyìí tí Dúpẹ́ ló fẹ́ ṣe yẹ jẹ́ ká tẹ̀lé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ponú ẹ̀ gbọ́ bó ṣe ń lọ. sọ̀rọ̀ mi yé yín listen tí bá sọ̀rọ̀ mo ní àwọn reason tí mo fi ń sọ ẹ̀yin náà mọ atrocities Dúpẹ́ ẹ̀yin náà mọ oríṣi èèyàn tó jẹ́ irinṣẹ́ olóṣèlú ni Dúpẹ́ ẹ̀ mọ̀ ní. bàbá mi kan sọ̀rọ̀ ó lẹ́gbẹ́ tó bá ń tòrò nílẹ̀ Yorùbá ó ní lágbájá ò tí ì ní interest sí mi ó tó bá ní interest ó ní kò ná lẹ́nìtì láti túbẹ̀ ká irinṣẹ́ olóṣèlú ni Dúpẹ́ kò yé eyín mi. ó lo ẹ̀sìn ó fi drip yín ó fi gbá gbogbo yín inú yín náà dùn ó bóyín. ó wá ní ẹlẹ́yìn tó ṣe kejì mo sọ àwọn weakness mo ti mọ̀ pé ẹ̀sìn yẹn Yorùbá sọ weak nípa ẹ̀. ó mọ̀ pé ẹ̀sìn ara àwọn weakness Yorùbá tó bá fi gbàbẹ̀ wọlé fún wọn ó tọ́nu ó mú wọn mọ́lẹ̀ through ẹ̀sìn. ìkejì tó tún fi mú yín ó rọra lọ pararara ó ti mọ̀ pé 90% of àwọn ọ̀dọ́ nìyà ń jẹ ó gba bí ọ̀dọ́ wọlé ó ní gbogbo youth ìjọba táwọn fẹ́ ṣe ìjọba youth ìjọba mọ Dúpẹ́ ayé mi o tẹ́ ẹ bá mọ ní náà pè ní ẹ bá mi pín program ẹ̀yin tẹ́ ẹ wọ́n mi ní YouTube Facebook ẹ jọ Facebook ẹ má jẹ́ kí wọ́n flag mi ẹ má jẹ́ kó jábọ̀ ẹ má bá mi tẹ̀ ẹ jọ God will bless you. mọ Dúpẹ́ ó gbàtọ̀ àwọn ọ̀dọ́ wọlé ó bẹ̀rẹ̀ sí ní brainwash wọn ó bẹ̀rẹ̀ sí ní brainwash ó kọ́kọ́ parọ́ fún yín ó gbé channel kan jáde online ó ní ẹ lọ máa forúkọ sílẹ̀ ńbẹ̀ ibẹ̀ láti máa fún yín níṣẹ́ ibẹ̀ láti mo sọ láti 2021 tí Dúpẹ́ ti bẹ̀rẹ̀ àbí 2021 àbí 2022 tó ti bẹ̀rẹ̀ mo challenge ẹ ìwọ ọ̀dọ́ tó sì ń tẹ̀lé Dúpẹ́ ẹ jáde kẹ́ sọ fún mi oyè ọ̀dọ́ tí Dúpẹ́ ti fún níṣẹ́ nínú péjì tó gbé jáde nígbà yẹn orí yín ò pé wọ́n ń tàn ẹ́ òun tan àbẹ́là ọ̀dọ́ mélòó ló ti fún ní iṣẹ́ ni mo ń challenge yẹ how many youth ló ti wọnú page that website ló dẹ̀ ti secure iṣẹ́ orí yín gbálẹ̀ láròjinlẹ̀ ó ti mọ̀ pé youth wọn ò fẹ́ gbẹ́ ní ti tó tọmọ youth láṣẹ president youth láṣẹ ilé youth láṣẹ tán youth ló ní ìjọba youth ló ṣe gbogbo lọ jòkó ara ní kẹ gẹ́ rárá
ó ti gà yín dáadáa ó sọ woman yẹn irinṣẹ́ olóṣèlú pọ́nbélé ni ó mọ bó ṣe tó sẹ́ ẹ̀ ó yẹ pọ́nbélé ó kò understand nítorí wọn ní. wọ́n máa ń lò ní láti bà nǹkan jẹ́ ni destroyer go and do this. This is your payment. This is what we are going to give you. Lọ ṣe. Yẹ tá bá ń tàn yẹn má tàn bẹ́ẹ̀ làmọ́. Ẹ pín kí ní iṣẹ́ mi ò rọ́wọ́ ní. Ìkejì tó dúpẹ́ tó fi mú yín nìyẹn. Ó lo ẹ̀sìn ìní mímọ́ o. Ẹni tó bá yín dá tó sọ ẹ̀mí mímọ́ ẹ̀yin tẹ́lẹ̀ gbàgbọ́ tí ìbá ṣe pé ẹ ya ìka ènìyàn. Dúpẹ́ ajáde síta á lóun pe ẹ̀mí mímọ́ ẹnu àpọ́n yòyòyòyòyò ní péǹtì àpọ́n yòyòyòyò yẹrí igi etí Dúpẹ́ kankan ó tó kínní agbébáyà a máa jábọ́ a máa lọ a máa bọ̀ inú yín dùn ẹ̀ ń bóyí àmọ́ báwọn ẹ̀sùn ṣe rí àwọn tó pera wọn lẹ́sùn tó bìlíìfù nínú ẹ̀mí mímọ́ àmọ́ bá ṣe múra àmọ́ bá ṣe ń ṣe àmọ́ ìjáde wọn kò sí ẹni tó lè bìlíìfù ní Holy Spirit tá múra ìmúra Dúpẹ́ yẹn ẹ̀yin náà nígbà tó jẹ́ pé ìka ènìyàn ní gbogbo majority yìí tẹ́lẹ̀ yẹn ìka níyí inú yín kan ó korò ó dúdú méjì ó fi ẹ̀sìn ó fi mú yín ó fi gbá gbogbo ẹ̀yin abiyamọ ó gbá yín ó tún gbá tàwọn ọ̀dọ́ ó tún mú yín mọ̀ ó bú yín ó ti mọ̀ pé ìyà ń jẹ lùtù nílẹ̀ Yorùbá ìyà yẹn pọ̀ gidi. Bẹ́ẹ̀ sì ni dìrìbù ni ó dìrìbù ni ó dìrìbù ni ó dìrìbù ni. Ọ̀nà kẹta ó ti mọ̀ pé Yorùbá ò fẹ́ gbọ́rọ̀ owó sétí. Yorùbá káì very sensitive tó bá ti di pé ọ̀rọ̀ olówó dé and that is why I will continue to thank my God my creator ìṣẹ̀dá mi màá máa dúpẹ́ ni màá máa yin Ọlọ́run ní títí láéláé lórí ọ̀rọ̀ ìrìn àjò Yorùbá nation yìí kò sí ó lè jáde kó ní olówó kan tá a gbé fọmọ lúkà ó mà ná jẹ ó mà ṣe báyìí kò ṣe nǹkan tá a ní kó ṣe jáde mo máa sọ ní gbogbo ìgbà kó sọ tó o bá fún mi ó wù ẹ́ ló fún mi mi ì ní tọrọ tó bá ó tẹ́ ẹ lọ́rùn bó o dẹ̀ ṣe fún mi ọkàn mi súre fún ẹ ìṣẹ̀dá mi appreciate ẹ for doing that tòró yọ nínú ẹ látọkàn ẹ ló ṣe fún mi ó yàtọ̀ sí pé gba Ọmọlúkà lọ fi ṣe nǹkan báyìí fún Yorùbá nation mo wá kó sápò mo ná mo sọ mo challenge yìí over 2 years mo ti ń challenge yìí bọ̀ tó o bá mọ̀ pé o nílò ẹ̀ o lẹ́fídẹ́ǹsì ẹ̀ jáde kó wá sọ fún kó sọ fún gbogbo àgbà ńlá ayé. ó mọ̀ pé Yorùbá ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ owó sétí ó gbé ọ̀rọ̀ owó ó gbé wọlé lágbájá gbowó tàbẹ̀dú gbowó ẹ̀yin náà dẹ̀ ní ẹ̀fẹ́ gbọ́. Awóyẹra Akínyẹmí ẹjọ́ èyí tẹ́ ẹ wà lórí program pẹ̀lú mi ní Facebook ẹ bá mi fún Awóyẹra Akínyẹmí ẹ bá mi fún ní ẹ̀tọ́ ẹ̀ in tó tọ́ sí ẹ bá mi fún títí tí màá fi yọ́ dànù kò gbọ́dọ̀ lọ lásán ẹ kò gbọ́dọ̀ lọ lásán Akínyẹmí Awófọláwíyọ yìí Afọláwíyọ ẹ bá mi fún jẹ lẹ́tọ́ ẹ̀ kó tó máa lọ mùmú ni kò gbọ́n ó ti ṣìrìn lẹ́ni ó ti pàǹgbákò. Owó Yorùbá ò kì í fẹ́ gbọ́ tó bá sọ pé lágbájá kó tàgbà ètò okòwò jẹ kàkà kọ́mọ Yorùbá farabalẹ̀ kan ṣe ìwádìí kan mọ òtítọ́ tó bá ti lè gbọ́ wọn gbọ́ lọ nìyẹn okòwò jẹ wọ́n ní lágbájá kókó jẹ tó bá wọ́n ní a máa lọ a máa spread lọ tó bá ti spread wọn ò ní fi wọ́n ní sí mọ́ lágbájá mà kówó jẹ lẹ́mọ́ mọ́ gbọ́ tactics tó lò fún wọn l'OPC tó fi tú ibẹ̀ tó fi pọ̀ká. Rabaraba ẹ̀ ló pa olórí OPC. Rabaraba ẹ̀ ló pa. Ó lu ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ó ti mọ̀ pé this is Yorùbá weakness. Ó wọlé tí lára kan lẹ̀ ó dẹ̀ jẹ́ gbogbo àwọn tó tẹ̀lé bàbá tó gbàgbọ́ nínú olóyè Sunday gbogbo wọn tọ́mbà wọ́n tẹ̀lé Dúpẹ́ ní straight torí nǹkan mẹ́ta tó jẹ́ weakness ọmọ Yorùbá yẹn ó fi mú wọn. Tẹ́ ẹ bá mọ̀ Dúpẹ́ bà nǹkan jẹ́ kọjá àlà ó bà nǹkan jẹ́ gidi gan kọjá àfẹnusọ ṣùgbọ́n torí pé ìrìn àjò Yorùbá nation iṣẹ́ Yorùbá nation ìdùnnú Ọlọ́run ni
torí Ọlọ́run fúnra rẹ̀ ló dá orílẹ̀-èdè Yorùbá yìí pé orílẹ̀-èdè ńlá ògo ńlá ni wá, ìmọ́lẹ̀ la jẹ́ fún ìran aláwọ̀ dúdú. Òun lẹ ṣe rí tí gbogbo ẹ̀ sì fi rí bó ṣe rí níwọ̀nba díẹ̀. If not, Dúpẹ́ fẹ́ kó kú pátápátá ni. Mo sọ categorically, ó gba ẹnu mi. Ó gba ẹnu mi pé gbogbo yánmayànmá tí màmá yẹn Dúpẹ́ ń sọ, ó gba ẹnu mi pé kò sí kan tí ìbá ṣe pé Dúpẹ́ tó gbé lọ́jìkì ẹ̀ dé ni. Ó gba ẹnu mi pé by now ó di ibi tá a ti máa bá ìrìnàjò Yorùbá nation tá a ti máa bá dé. Mo ń sọ, mo ń tún sọ, ó wà lára nǹkan tí mo ń sọ fún sóyẹ kó rí bẹ́ẹ̀ fúnra rẹ̀, tí màá sọ fún rádà tí bá rí bá sọ̀rọ̀. Ó wà lára nǹkan tí mò ń sọ wípé ìwọ ẹ̀yin fúnra farabalẹ̀ kẹ́ ṣèwádìí. Ṣebí sóyẹ kó rí bẹ́ẹ̀ sọ. Ó ní wọ́n sọ pé bàbá gbowó, bàbá ṣe gbá. Ó láwọn ò rẹ́fídẹ́ǹsì pé bàbá ìgbowó, wọn ò mú dọ́dọ̀ ẹ̀. Wọ́n dẹ̀ sọ fún ẹ pé bàbá gbowó, ìwọ náà dẹ̀ tètè. A mọ̀ pé sóyẹ kó rí bẹ́ẹ̀, a mọ̀ pé ó ṣẹ̀, ṣùgbọ́n àṣẹ Ọlọ́run ni. That is why a fi jẹ́ èèyàn, a gbọ́dọ̀ máa dáríjìra wa ni. We must learn how to forgive. Tá a bá forget, a gbọ́dọ̀ forgive. Ìṣògbè èèyàn ló lè dàbí ọmọ Lúkà. Èmi gan fúnra ara mi ní forget. Tó bá ṣe mí, tó bá ṣẹ̀ mí rádà, mo lè dáríjì ẹ o. But n tó ṣe fún mi yẹn sẹ́yìn rò bó ṣe ń gbàgbé ni. Èèyàn ò ní gbàgbé. But wàá dáríjì, wà túraká, á kúrò nínú àkúrò lọ́kàn ẹ̀. Ìdí ni wípé tó bá learn, àṣìṣe yẹn ò ní wáyé next time. Àṣìṣe tá a fi bọ́ sọ́wọ́ lọ́dọ̀ sóyẹ kó bẹ́ẹ̀ ni ò ní wáyé mọ́. Òun ni ò ní wáyé mọ́. And that is why I will continue to let all of you know pé ẹ̀yin tẹ́ ẹ sì ń tẹ̀lé, ẹ̀yin yẹn gangan lẹ̀ ń lọ bí ìparun. A kò ní wọ ìparun. Ọjọ́ tí àṣírí Dúpẹ́ bá máa tú, ìyẹn 20 ọdún ni ó máa ń jóni lọ́wọ́. Ọjọ́ tàṣírí ẹ̀ bá máa tú, mo sọ, mo tún sọ, ọ̀pọ̀lọpọ̀ yín máa ní stroke. Mo sọ, lára àwọn tó súnmọ́ dáadáa tó wọnú Dúpẹ́, tó ń pè ní sìsítà mi tó jọ mọ́ra dáadáa, nínú wọn ó ti gbá rìfáàsì báyìí pé obìnrin onírọ́ ni. Ṣùgbọ́n ìtìjú nígbà òun mọ tó máa bá pàdé kò jẹ́ kó lè sọ̀rọ̀ jáde. Ṣèbí tó yẹ kó rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ torí pé public figure ni, ó ń ṣe program, gbogbo ayé ló ń wò ó, ló fi sọ ọ̀rọ̀ jáde. Àwọn tí ò ṣe program tí wọn gbójú wọn síta ńkọ́, tí wọ́n wà nínú ilé tó dẹ̀ ti sún wọn, tí wọn ò mọ nǹkan tán lè ṣe, tí wọn ò mọ mísàn lè ṣe. Ọlọ́run fojú ọ̀tá ẹ̀ gbolẹ̀, ó wá ní o fẹ́ bọ́lọ́run ṣe fi gbolẹ̀ pé ìwọ fúnra rẹ̀ fẹ́ dá sẹ̀rí àfún. Ẹ jẹ́ káwọ́. Ẹ wá Dúpẹ́ lẹ́nu Jesus. Ó ní ẹnu, ẹnu ẹ̀dùn, sugar coated mouth ní, ó dùn gan. Tó bá sọ̀rọ̀ tó dùn, tó sọ sósì. Ọjọ́ tó pọmọ Lúkà tó bá mi sọ̀rọ̀, kò ní bó ṣe sọ̀rọ̀ kí n tó, èmi náà ò gọ̀, kì í ṣe pé mo ya mọ̀mú náà. Kì í ṣe pé mo ya mọ̀mú tó bẹ́ẹ̀. Ó ní nǹkan tó sọ. Ó ní àwọn àṣírí kan wà lọ́wọ́ mi, àwọn style tá a lè lò, ó wà lọ́wọ́ mi, mo mọ nǹkan tá a lè ṣe tí a fi máa rí tètè rí Yorùbá nation gbà. Èmi dẹ̀ ni mi ò fẹ́ gbọ́rú ẹ̀ sí ti. Then ìyàwó Abíọ́lá, èyí tó fi wá mú wa tó fi mú mi jù ní dájúdájú á ní àṣírí. Mi ìfẹ́ wàá mọ̀ pé àwọn àlè lásán ni. Bend down, let me do your dear. Ṣé ẹ understand báyìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá? Ẹ jọ̀ọ́, ẹ má bá bàbá, ẹ má wulẹ̀ sọ̀rọ̀ kò bá kún gbé sí ọmọ Lúkà tàbí bàbá Èkìtì. Tá a bá sọ pé èmi ò, àrà tó bá wù yín ni ká ẹ̀yin followers mi mọ̀ mí. Bọ́lọ́run mi ṣe dá mi ni ó ti kúrò lọ́kàn mi. Ẹ lè rí mi báyìí kí n gbéra báyìí kí ni mò ń pè sóyẹ kó níbẹ̀. Tàbí kí n gbéra kí ni mò ń lọ ọ̀dọ̀ sóyẹ kó níbẹ̀. Bọ̀ tó ti mọ̀ pé mi ò bá òun jà mọ́. Kódà bó bá ń ṣe prógrámù, mo lè kọ́mẹ́ǹtì síbẹ̀. Kó lè mọ̀ pé mi ò bínú sóhun. Táyé bá wà tí mo lè pè sórí prógrámù ẹ ló. Báyìí ni mo lè pè sí. It doesn't matter.
kò tú irun kan lára mi. Ṣé bí ìjà táwa bá onítìrí gan jà ọ̀pọ̀ Ọlọ́run ló sọ pé kónítìrí má gbà. Tẹ́ ẹ bá ṣe rí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá mo fi alálẹ̀ ilẹ̀ yìí mo fi búra fún yín ni. Tẹ́ ẹ bá mọ ẹ̀bẹ̀ tá a bẹ̀ mi ò mọ nǹkan náà tó wà lábẹ́ ọ̀run tá a fi bẹ onítìrí. Ọjọ́ kan ní èmi Lady K Bàbá Èkìtì Omíyalé Sugar Boy gbogbo wa yẹn a wà lórí kọ́ pẹ̀lú ẹ̀. Abẹ́ màmá ya bẹ́ẹ̀ omi ńlá lójú mi mo sun ẹkú. Màmá Lady K fi orí ó fi Ọlọ́run ó fi bẹ́ẹ̀ mo Ọlọ́run bẹ́ẹ̀ mo fọlọ́dúnmáre bẹ́ẹ̀ ẹnìkan fi ọkọ ẹ̀ tó ti kú tó gbàgbọ́ náà tó forúkọ ẹ̀ ń pariwo yìí ó fi bẹ́ẹ̀ lára àwa tá a wà nínú program kò sí kan tí Bàbá Èkìtì òbí wé ọ̀rọ̀ fún pé màmá àníkẹ́ bá bàbá tí ẹ má tiẹ̀ bá bàbá ṣe gbogbo blue record tó wà lọ́wọ́ ẹ̀ mú nǹkan ẹ̀ dání ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá ò gbọ́ ẹ má jẹ́ kí ọmọ Yorùbá rí yín pẹ́ ń jà ẹ jẹ́ kí àlàáfíà jọba ẹjọba ọmọ Yorùbá máa sọ̀rọ̀ ẹjọ máa ṣe program papọ̀ ẹjọ sọ̀rọ̀ kánmọ̀ ọmọ Yorùbá ò sáà ní mọ̀ wípé ẹjọ sọ àṣírí ọ̀rọ̀ fúnra yín ṣùgbọ́n Ọlọ́run ló sọ wípé obìnrin gbọ́dọ̀ kan gbogbo gbọ́dọ̀ tẹ́ and that is why tó fi jẹ́ wípé ó tẹ́ bí iṣẹ́ tẹ́ bó ṣe tẹ́ tó bá jẹ́ gbogbo ẹ̀bẹ̀ ńgbà yẹn táwa kọ̀nẹ́ẹ̀tì tí wọ́n padà wọ́n ti bàbá padà sẹ́tù bí bàbá fúnra rẹ̀ ṣe ń pariwo pé ẹ sọ fọ́mọ mi dúpẹ́ pé mò ń dúró dé ẹ sọ fọ́mọ mi dúpẹ́ pé kó pè mí ẹ sọ fọ́mọ mi dúpẹ́ pé mo ní kó pè mí títí tó fi sún wa kògiri tá a fi wá ṣe program tá a fi fún wọn ní 7 days ultimatum láàrin 7 days ultimatum yẹn bàbá Akíntóyè pé gbogbo wa bá wa sọ̀rọ̀ pé òun rí fídíò tá a ṣe onítìrí kò pè wá torí pé kí ni ẹni tó bá fẹ́ tẹ́lẹ̀ kó tó bá wà l'Ábùjá ó máa rí mọ́tò ọ̀fẹ́ gbé wá tẹ́lẹ̀ kó òun lọ̀rọ̀ dúpẹ́ òun ni ó fi tẹ́ tó fi lọ sẹ́tẹ̀dẹ̀ ní eléyìí àbùkù tó kàn yẹn tó bá yẹ kó gbẹ̀bẹ̀ ń bà yẹn àbùkù yẹn ò ní kàn kò dẹ̀ ní tún sáwọ́ gbogbo wa. ló bá ti tẹ́ ó ti lọ sí ó ti tẹ́ lọ mo dẹ̀ ń garanti yín pé àfi tí ò bá sí Ọlọ́run tí ó ti kílèmù pé òun mọ Ọlọ́run òun lẹ́mìí mímọ́ òun ní gbogbo ẹ̀ ẹ máa wòran Ọlọ́run kì í ṣèkà kì í ṣe èké kì í parọ́ kì í dẹ̀ ń dúró sí di ìkà òtítọ́ lọ́lọ́run òtítọ́ ni Jèhófà ó máa lékè níṣà lábẹ́ bó ti wù kó rí ẹ máa wo àbùpàtẹ̀ sí tí Dúpẹ́ máa ṣe èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ lọ ẹ dá ojú nílẹ̀ kẹ́ máa wo àrà tọ́lọ́run máa fi Dúpẹ́ àtàwọn ikọ̀ ẹ̀ tó kù máa fi wọ́n dá kò mí ìmọ̀ nǹkan náà lábẹ́ ọ̀run ṣe tàbí bẹ obìnrin ó dé lẹ́bù kan ọ̀rẹ́ wa tó wà ní Japan ìyẹn tó ó máa ń gbọ́rọ̀ sí lẹ́nu bìlífù wa a tún pẹ́ nìyẹn mo pè mo ní dádì mi ẹ wo làálàá mi ẹ wo ìrìn tó mo lùkà rìn nígbà tí mo gbé ọ̀rọ̀ Yorùbá ní sọ gbogbo yín lẹ́mọ̀rin tí mo rìn náà ó gba ẹnu mi láti sọ pé èmi ni mo lọ́pọ̀lọpọ̀ Yorùbá nation ní gbogbo àwọn other states yàtọ̀ sáwọn tó ń wọ online pé wọ́n ṣe physical meeting wọ́n jókòó wọ́n ṣe pàdé wọ́n ṣe gbogbo ọmọ lùkà náà rí gbogbo yín lẹ́mọ̀ bí òfin Kwara mi lé mọ̀ ń sọ ni tó ṣẹlẹ̀ ní ẹ̀dẹ̀ mọ́. ẹ wo wàhálà mi ẹ wo ìrìn mi ẹ má jẹ́ kó já sásán ẹ má jẹ́ kí Yorùbá nation kó túká ẹ má jẹ́ kó fọ́ ẹ bá màmá yìí sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ yẹn mò ń sọ ẹkún kíkan torí mo rò ó kí wàá ní àlámọ̀rí ìrìn mi gbogbo àkókò tí mo sọ mi ò lè rìn mi ò free tí bá ṣe pé mo lọ́lọ́run lẹ́yìn àti pé gómìnà ta ní Ondo state ó fààyè lẹ̀ fún mi níwọ̀nba àwájọ other state tó ti ń tọ̀mẹ́ǹtì wọn ni mo wà wọ́n wá jẹ́ kí ráyè bá wá ráyè dára tó wù mí. wọ́n bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ kò sí gbogbo àwọn tí mo mọ̀ tí mo lè sọ fún báwo ni ẹni tó pera ẹ̀ ní lídà ṣe jẹ́rú èèyàn bẹ́ẹ̀ yẹn tó bá wá ṣe òun ni wọ́n dára tí wọ́n dá sí bàbá Akíntóyè wọ̀nyí tó bá ṣòwò náà dá sí pátì wọn ò ṣe irú ẹ̀ sí ó ti ń jáde ó ti ń gégùn gbogbo àwọn tí ò tẹ̀lé òun gbogbo àwọn tó gbógun gbogbo àwọn tó ṣe àfi tí ò bá ṣẹ̀mí mímọ́ ló rán mi ikú lápá wọn àrùn lágbé wọn dè àfi tí ò bá ṣẹ̀mí mímọ́ ẹni tó ní òun pariwo ẹ̀mí mímọ́ á dẹ̀ máa iṣẹ́ ẹ̀mí mímọ́ máa ń gégùn fún yàn ni tí má parọ́ ẹja mi náà ṣe bẹ́ẹ̀ ń wo fídíò ẹ̀ ẹ̀mí mímọ́ máa ń fìyàn rẹ ni ẹ̀mí mímọ́ máa ń jà ni Bíbélì tẹ́mi kà nípa ẹ̀mí mímọ́ wọ́n pè ní olùtùnú kì í jà ẹ̀mí mímọ́ kì í jà
olùtùnú ni ẹ̀mí mímọ́ olùtùnú ó máa ń tùyàn nínú ni ìròyìn ayọ̀ nǹkan ìdùnnú ló máa ń bá àwọn tiẹ̀ sọ kì í bínú kì í jà kì í fa wàhálà kì í fa gọ̀bẹ̀ ẹ̀mí mímọ́ tẹ̀mí mọ̀ ṣùgbọ́n ọ̀tọ̀ lẹ̀mí mímọ́ onítìrí ẹ̀ fúnra so àìní ìfúnra yẹn ni Dúpẹ́ ṣe rí wa gùn ó gùn wá gàràgàràgàràgàrà ó dára tó wù ú ó pa itú tó wù ú ó ṣe nǹkan tó wù ú mami Bùnmi wà ó tọ́jọ́ mẹ́ta Ọmọlúkà ti mí sí ní kẹ ẹ káàbọ̀ mami ìtì mí sí yàrá yẹn tí wọ́n ti gbèrè lọ́wọ́ mi bó ni mami lọ bó ni mami Bùnmi wà ní lọ ẹgbà mi kẹ Princess Sharon you are welcome. So ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ẹ lọ fi ọkàn balẹ̀ gẹ́gẹ́ bí dáàdi wa kan ṣe sọ ẹ lọ fọkàn balẹ̀ Yorùbá nation yìí a máa gbà á. Èmi smart ju Dúpẹ́ lọ mo lè má lówó tó mo lè má ní kíní but mo ní ọpọlọ mo dẹ̀ smart ju Dúpẹ́ lọ mi ò ṣe ẹni tí Dúpẹ́ lè mú ní múgù táwa bá ń ṣe fún ẹ à ń ṣe nítorí pé ọmọ Yorùbá pọ́nbélé ni wá wọ́n kọ́ wa agbẹ́kọ̀ọ́ atúnwátúnra wa kọ́ ni èmi fi ń ṣe bẹ́ẹ̀ kì í ṣe pé mi ò jọ ọmọ tí ò mọ̀rọ̀ mo mọ̀rọ̀ dáadáa mi ń ṣe lọ sáré mọ́rọ̀ wá bó bá sọ màá mọ tí màá fọ instantly ṣùgbọ́n tí n bá pẹnu mọ́ tí mi sọ̀rọ̀ I was thinking of damages tí èsì tí màá fọ yẹn tó máa cause ni mo ṣe pẹnu mọ́ kì í ṣe pé mo mú mi bàbá mi bí mi ni mo dẹ̀ jọ bàbá mi. Tó bá kan ti wàhálà mo lè bá ẹ fà dọ̀là I don't bloody care ní tó bá já sí ó já sí nìyẹn mo lọ nìyẹn mi ò rájà but máa bọ̀wọ̀ fún ẹ gẹ́gẹ́ bó ṣe kọ́ wa Dúpẹ́ ò smart àwa smart jùlọ òun ló ṣe rí gbogbo wa bíi threat o ò lè máa tọ́ ọmọ Yorùbá tọpọlọ wọn pé àwọn tọpọlọ wọn ò pé ló ń tẹ̀lé ẹ o parọ́ ìgbowó owó tó ní bàbá ń gbà tí ò sọ evidence ẹni ẹlẹ́ni ò bá kankan ìwọ bẹ̀rẹ̀ sí ní gbà àárín tó fẹ́ fi ṣe ó gbà ó lọ rán bẹ́ẹ̀sì márùn-ún ó kó àwọn èèyàn jọ ó kó àwọn márùn-ún jọ oníkan gbà bẹ́ẹ̀sì ẹ̀dọ̀gba rédíò station mo mú unlimited tí ìbá ṣe pé o gọ̀ tó fẹnu họra àtẹ̀yìn tẹ́ ẹ gbàgbọ́ nú ẹ̀ tẹ́ ẹ ń tẹ̀lé tí ìbá ṣe pé ẹ ponú papọ̀ ni ṣó yẹ kí Dúpẹ́ rán irú yín pé kẹ́ ẹ lọ gba rédíò station kẹ́ ẹ dẹ̀ gbéra kẹ́ ẹ lọ bẹ̀ ẹ rí pé ó Dúpẹ́ gọ̀ ẹ̀yin náà tún gọ̀ díẹ̀ tó bá yẹ pé ẹ gọ̀ ni kò yẹ kí Dúpẹ́ kó gbéra kó sọ fún yín pé kẹ́ ẹ lọ gba rédíò station ọjọ́ tí wọ́n declare Biafra Republic ṣé wọ́n sọ fún yín wípé èèyàn rédíò station kan ni wọ́n bàdé ní gbogbo ilẹ̀ Biafra gbogbo ẹ̀ ni wọ́n gbà once gbogbo ẹ̀ pátápátá wọ́n gba gbogbo radio and television stations wọ́n gba gbogbo airport wọ́n take over gbogbo ẹ̀ wọ́n dẹ̀ declare fún ọmọ Yorùbá gbogbo àwọn ọmọ Hausa àti Nàìjíríà tó if you know say you be Hausa you be Yorùbá get out of our land we are declaring our nation kó tó dọjọ́ yẹn ni gbogbo wọn ti họ oníkàlùkù ti sá ṣùgbọ́n èyí lẹ́fẹ̀ẹ́ gba orílẹ̀-èdè yìí rédíò onírédíò lẹ́ wọ́n lọ gba rédíò ó lágbára thank you màmí jàre màmí Bùnmi wà kò ní bàjẹ́ fún yín mo ti bí sí yín màmí àti hìtì go wa o thank you màmí ọkọ mi súre fún yín ó dẹ̀ ń gbàdúrà fún yẹn ní mòṣì láéláé gbogbo ẹ̀yin tó kọ ẹ sọpọ́tì màmí náà ẹ má jẹ́ kó jáwọn nìkan lá fún àǹdíìtì náà tó ṣe ẹgbẹ́ iná ẹ sọpọ́tì wọn. Thank you so much and that will be all for today. Paríparí ọ̀rọ̀ mi ni wípé bẹ́ẹ̀ bá tiẹ̀ lè forget ní tí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣe you must forgive. Ẹ dáríjì o
káwọn kẹ́ ẹ lè ráwọn míì táwọn náà bá rí pé ẹ dárí fi ṣe yẹ kó dé àwọn míì àdáde o wọ́n á dẹ̀ sọ fáàtì pé ẹ wá o reality là ń sọ fún yìí náà ó ṣẹ̀ mí ó ṣẹ̀ bàbá Èkìtì ó ṣẹ̀ bàbá Akíntóyè ó ṣẹ̀ ọmọdé yẹmọ tọmọdé yẹmọ bá fi lè sọ pé á dáríjì kí wá ní ti yín tẹ wá bínú tẹ faraya a leader a true leader will never do such. That is why I'm different from Dúpẹ́ o mo sọ categorically fún mi Dúpẹ́ mo yàtọ̀ sí ẹ tó bá dẹ̀ ń gbọ́ mi báyìí kó máa gbọ́ mo yàtọ̀ sí ẹ Dúpẹ́ Ọlọ́run bùkún mi gidi mo ní ọpọlọ mo lóye ju ìwọ lọ owó ni mi ní èèyàn ni mi ò mọ̀ ṣùgbọ́n mo tún wá lẹ́nu tí mo ṣe Yorùbá nation yìí mo tún mọ̀yàn àwọn èèyàn gidi mo ti wá mọ̀ wọ́n àwọn ojúlówó èèyàn mo wá mọ̀ wọ́n pọ̀ so lọ sẹ́bẹ̀ kò bá kàtìkàtì lọ síbi tó fẹ́ bá sí tó bá ń tan gbogbo èèyàn ò lè tó mọ nígbà gbogbo ẹ̀yin tẹ́ wá ń bínú bàbá Èkìtì ìwọ Alábọ̀dé ìwọ nígbà tẹ́ bá ti ń bú bàbá Èkìtì ẹ̀rọ ra bọ́ọ̀mọ lùkà pẹ̀lú ẹ̀ pé àtẹ̀mí Alábọ̀dé torí èmi gẹ́gẹ́ bí ẹnìkan wà lára mo support you must forgive ṣé o yẹ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ ní forget iṣẹ́ ìwà ẹ̀ á jẹ́ kẹ́ ẹ lè determine bóyá ká forget but for now you must forgive ṣégobe àmọ̀ràn ni o bí o bá tẹ́ yín lọ́rùn ẹ̀yin ẹgbà sáyà ara yín ṣùgbọ́n ntèmi èmi ti forgive ẹ̀ ní ìbàjá ìbínú sí níwọ̀n ìgbà tí o bá ti fi àyè lẹ̀ lórí prógrámù ẹ̀ kán bú bàbá Akíntóyè tí o bá ti fàyè lẹ̀ lórí prógrámù ẹ̀ kẹ́nìbọ̀dì dé kán wá bú bàbá olóyè Sunday Ọmọdéyẹmọ tí o bá ti sí yẹn tóun fúnra ẹ̀ ò dẹ̀ sọ̀rọ̀ àbùkù sí wọn mọ́ tí ò bú wọn tí ò bá wọn jà tó wá padà ń dìfẹ́ǹdì wọn ẹ jẹ́ ká fẹ́lẹ́ tó kù sílẹ̀ kí ìníjà bá ní ẹ̀yin lẹ́nu bó ti sọ tèmi èyí mọ̀ wí ní Jésù àpà àṣẹ sí wẹ́rẹ́ ló bá wà á ṣe bàbá gbèjà wájà ẹlẹ́fẹ́ jà fúnra yín ok continue. That will be all for today. Ọmọlúkà ni mo jẹ́ ojú òní ti gbogbo yín pátápátá ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ẹ máa bá mi tẹ̀ ẹ máa pín ẹ máa pín ẹ máa tẹ̀ ẹ̀yin tèmi ní YouTube kí ló ń ṣẹlẹ̀ kó dáná ẹ má sọ mí di adágún ẹ má sọ mí di adágún odò yín tó sọ fún yín ni pé mo ti pẹ́ jù lórí 18 yẹn náà 18 subscribers mo ti pẹ́ ó yẹ kí n ti hit 20 tó o bá ń wò mí lọ́wọ́lọ́wọ́ nínú YouTube tó o ti subscribe mo bẹ̀ ẹ́ ni try kó hit the subscribe button ẹ tẹ̀ jẹ́ kí n pé 20k subscribers now mi ti pẹ́ jù now over 3 years lórí 18,000 subscribers kò dáa ẹran Ọmọlúkà lọ́wọ́ ojú òní tì í àfa àfọlọ́run sọ ìyànda ẹ tún bẹ̀rẹ̀ o ẹ tún bẹ̀rẹ̀ ẹ má jẹ́ kí sóbò mú mi o sóbò ń bínú lọ́wọ́lọ́wọ́ ó máa gé mi jẹ o sóbò àti bàbá Èkìtì náà jọ ń dùn o Ọlámilékan sóbò òun àti bàbá Èkìtì náà jọ ń dùn so ẹjọ́ ìtorí Ọlọ́run yọ̀ǹda ẹyọ bí kúrò ẹyọ mi pọ́npẹ́lẹ́ ó yá ẹ máa kọjá rẹ ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá Ọlọ́run á pọ́n gbogbo nílé o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ múnú mi dùn gbogbo gbà Ọlọ́run á múnú yín dùn ojú òní tì yín màá mi Bùnmi one ẹ dúró tì mí gbogbo gbà ojú ọmọ ní tì yín o God will continue to bless you àti ẹ̀yin èjìká mi tí ò jẹ́ ká sọ mi jábọ̀ gbogbo YouTube ní Facebook ní TikTok gbogbo yín pátá mi ò yọ ẹnìkan sílẹ̀ bí mi ìbá dárúkọ yín lẹ́yọlẹ́yọ Ọlọ́run mi ìṣẹ̀dá mi á súre fún yín ẹ̀yin tẹ́ ẹ̀ ń fún mi tí mo ń jẹ tí ẹ padà wá fi bú mi o gbogbo yín yẹn sá kò sí bẹ́ẹ̀ bá ṣe dáwọ́lé ó máa dún fún yín ni bẹ́ẹ̀ bá ti lù ú á máa jẹ́ fún yín ni lágbára Olódùmarè lágbára ìṣẹ̀dá mi lágbára àkúnlẹ̀ abiyamọ mi níyàmọ́ mi ní bàbá ẹ̀yin wá dúró bí ìyá fún mi ẹ dúró bí bàbá ẹ lójú òní tọmọlúkà ẹnu bí mi tẹ̀ ní bèrè ẹni tí màá kàn déédéé á kàn sẹ́ndì nǹkan sákàntì mi ìgbọ̀n màá tún ó lè má sí tí mo fẹ́ jẹ ó lè má sanwó ó lè má sí kankan màá kàn déédéé rí àláti yẹn máa kàn ẹ wá ní kí ìṣẹ̀dá mi máa súre fún yín ó gbọ́dọ̀ súre ó gbọ́dọ̀ máa bá yín lọ ni láàárọ̀ lọ́sàn-án lálẹ́ Ọlọ́run tó ní mí tó ní ẹ̀mí mi á máa tẹ̀lé yín kò ní fi yín lẹ̀ láéláé ọmọ yín náà ní ráre God bless you all mi ì lè dárúkọ yín tán máa kọ́ ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá ìfẹ́ rojọ́ jù ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá.